the problem. Yes. The problem is that, may it never happen that we come into this country called Nigeria again in the next life, if there's a next life. We see the danger approaching and the danger that is covering this country. And if we remain silent, then we are not in any way doing the needful for our country. Nigeria today is at the dangerous crossroad. Our nation is really, really bleeding. Just in the last less than 24 hours, there was a terrorist threat that came few weeks ago. And they said that after the Salah, the Christians on the plateau should prepare for a massive genocide. They said it, and they were able to carry out what they said. Yesterday, we lost over 20 people that were killed on the plateau. Already they have brought machineries from Sokoto. They are doing their fasting here. From Zamfara, the insurgents that are receiving. Kí ló dé tí wọ́n prevent àwọn Kristẹni tó wà ńbẹ̀ tí wọ́n ti promise wípé àwọn ń bọ̀ wá ṣe sùtà fún wọn? Ṣé wọn ò gbọ́ ni? Àwọn Fúlàní yìí pẹ̀lú àwọn Boko Haram, ISWAP, ISIS bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, wọ́n ń ṣiṣẹ́ fún àwọn Islamic country tí wọ́n sì ń gbowó lọ́wọ́ wọn, táwọn yìí dẹ̀ ń kó nǹkan ìjà olóró fún wọn. Wọ́n ń ṣiṣẹ́ yìí ní àtẹ̀lé wípé bàbá àwọn Ìbàdàn Fódìò ti gbé ìgbésẹ̀ yẹn kó tó kú, pé orílẹ̀-èdè Mùsùlùmí, ìlú Fúlàní ní Nàìjíríà. A dẹ̀ gbọ́ pé wọ́n ní àwọn èèyàn pàtàkì wọ́n lọ́wọ́ sí ní tó ń lọ, pàápàá jùlọ nínú àwọn olórí orílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀. Wọ́n ní eléyàn kan jẹ́wọ́, mo sọ fún yín nínú ètò kan. Nàìjíríà tó wá kún fún ẹ̀jẹ̀ yìí, àwọn olórí wa mọ̀ wá sọ pé bí ṣe ń ṣẹlẹ̀ lágbàáyé nìyẹn. Ṣé àwọn tó ń ṣẹlẹ̀ lọ́dọ̀ wọn lágbàáyé wọn ò wá solution sí, wọn dákẹ́? Tó bá wá ń ṣẹlẹ̀ ń bò míì, ṣé dandan ni kó ṣẹlẹ̀ lọ́dọ̀ wa? We are in serious trouble, serious mess. Torí ibi tá a bára wa yìí, kò sẹ́ni tó lè gbàdúrà tó ń bá táyé wá. Téèyàn bá ń tún ayé wá, kó ń yà sírú orílẹ̀-èdè yìí. Torí àwọn àṣìtáàní ẹ̀dá pọ̀ ń bẹ lórí ẹ̀sìn. Wọ́n ń pa èèyàn, wọ́n ń pa àwọn Kristẹni. Genocide ni. Wọ́n ń pa àwọn Kristẹni. Ṣé ká sọ pé agbára ìjọba ò ká, àbí wọ́n ń gbìyànjú kò yọ ni? Ẹ fi sábẹ́ comment section. Ṣé ká sọ wípé àwọn tó ń sọ wípé àwọn èèyàn yìí mọ nǹkan tó ń lọ, ká sọ pé òótọ́ ni wọ́n ń sọ ní àbírọ́? Ẹ fi sábẹ́ comment section. Àwọn tó wá gbà ò gbà wá, wọn ò rí wa gbà lọ́wọ́ àwọn tó ń nà wá. Bẹ́ẹ̀ campaign 2027 ń lọ. A sọ pé kò séyìí tó dánú àwọn olóṣèlú. Èyí tó dá wà, ṣùgbọ́n ọ̀rọ̀ àwọn olóṣèlú bí ìgbà tán múlẹ̀ ni. Ọ̀rọ̀ àwọn olóṣèlú, ibi tí àwọn kan bá ń lọ báyìí, tó bá ti jẹ́ ibi tí owó máa wà, iye ẹ̀mí èèyàn tí ò bá lọ kán fi wà lórí ipò yẹn, èmi ò rò wípé wọ́n máa ń wọ́rì lórí ẹ̀. Mi ò rò bẹ́ẹ̀ ni o, mi ò sọ pé bẹ́ẹ̀ lórí. Bí gọ́ọ̀mẹ̀ntì ò bá wá mọ̀ pé àtàwọn olóṣèlú pé àkókò yìí wọ́n gbọ́dọ̀ pín àwa àtàwọn àṣìtáàní, àwọn afẹ̀míṣòfò, wọ́n gbọ́dọ̀ pín wa níyà, kí wọ́n ṣe orílẹ̀-èdè tàbí abala tiwọn fún wọn lórílẹ̀-èdè Nàìjíríà láwọn tó bá nífẹ̀ẹ́ sí àti ṣẹ̀sìn Mùsùlùmí. Kò sí nǹkan tó burú ńbẹ̀. Ó yẹ kí ìjọba mọ̀ pé n tó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí, n tó lè tanu. Báwo ni wọ́n ṣe máa ní káwọn kan
nítorí ẹ̀sìn tiwọn ẹ̀dẹ̀ ń wò kò dẹ̀ sí solution tẹ́ ẹ bá dẹ̀ ń gbègbésẹ̀ ààrí ẹ sì wà lórí àlééfà. Aṣojú ọmọ Amẹ́ríkà nínú àwọn tó máa ń ṣe àjọ aláàánú ó ti lò ó lórí ètò tó jáde tó ń accuse ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Òyìnbó ni ọmọ Amẹ́ríkà ni kò sọ pé ààrẹ mọ̀ ń pa ó ní ṣùgbọ́n wọ́n jókòó sọ́fíìsì irú eléyìí ń ṣẹlẹ̀ wọ́n ń pa àwọn kìrìsìtẹ́nì kò dẹ̀ sí nǹkan kan tó ṣẹlẹ̀. Ṣáà sọ wípé ó mọ ohun tó ń sọ àbí tó ń sọ right if it's have a comment section. In Kabul, they just murdered over 10 people. Innocent Christians. On Palm Sunday. Tinubu, where are you? As your people are slaughtered in the night, as you sit in Aso Rock and you do absolutely nothing, you allow your people to be killed again and again and again and again. When will it stop? When will you hear the cries of Nigerians, of Christians? You can no longer deny genocide. They're being slaughtered. And you say there's no issue. You will Ìfẹ̀míṣòfò kìrìsìtẹ́nì ni. Ó dẹ̀ tí àwọn Arabi ń carry out plan wọn, agenda wọn. Láì jagun. Iran, Amẹ́ríkà, Israel, ìlú kan, wọ́n ju bọ́ǹbù síra wọn ń jagun. Ẹ̀mí èèyàn tó ń bọ́ ń bẹ̀ ò tó èyí tó ń bọ́ lọ́dọ̀ Nàìjíríà tá a jagun látọwọ́ àwọn tẹ́rọ́rìstì tí àwọn Fúlàní àwọn northerners tí wọ́n kó wọ̀lú nítorí ẹ̀sìn àti nítorí agbára òṣèlú. Nígbà tá a bá ń sọ èèyàn 500 200 inú lẹ́ẹ̀kan ṣoṣo lórílẹ̀‐èdè Nàìjíríà látọwọ́ agbésùnmọ̀mí tí wọ́n ń fẹ̀mí àwọn kìrìsìtẹ́nì ṣòfò tá a bá wí ẹni Muslim wà ń bẹ̀ ọmọ ìyá wọn ni. Torí pákáleke yìí pọ̀ ẹni tí ò bá yí ṣẹ̀sìn kí ni tiẹ̀ láti máa sọ pé kó má gbélé ayé torí kíni? Ṣé torí ànábì? Ṣé torí Ọlọ́run? Ṣé torí ẹ̀sìn? Ṣé torí agbára yín? Torí kíni? Àánú àwọn olóṣèlú yìí ń ṣe mí. Bẹ́ẹ̀ bá borílẹ̀-èdè Nàìjíríà jẹ́ tán ó kù bí tẹ́ ti ṣòṣèlú yín. Ṣẹ́yìn rò wípé ó rọrùn láti jẹ ẹlẹ́sìn kan lórílẹ̀-èdè Nàìjíríà? Ojú òdẹ̀ tí yín pé wọ́n fẹ́ fi òfin ṣàríà àbẹ́ wà lára wọn àbẹ́ ẹjọ́ mọ́ ni à ń bí ní o. Ìbéèrè ni o. Wọ́n fẹ́ fi gba òfin orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ wa. Ṣùgbọ́n ẹ fẹ́ ṣáà wà lórí ipò yẹn ṣá. Wọn kì bá rí bẹ́ẹ̀. Àwọn ọmọ ìyá yín tó jẹ́ kìrìsìtẹ́nì ọ̀rọ̀ wọn ò kàn yín bí wọ́n bá ti gba ṣàríà kan pa wọ́n. Kì í tiẹ̀ ṣe pé wọ́n wá ń béèrè pé ó gba ṣàríà. Ó bá ti jẹ́ kìrìsìtẹ́nì àbí wọ́n ka ẹ̀ mọ́ chọ́ọ̀chì pípa ni. Ó bá jẹ́ Muslim tí wọ́n bá ti lè ka ẹ̀ mọ́ agbègbè chọ́ọ̀chì pípa ni. Wọ́n á béèrè ọ̀rọ̀ lọ́wọ́ anybody. Àjagun à ń sọ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí èèyàn nù tí àwọn tó ń jagun lọ́wọ́lọ́wọ́ tí wọn ò sọnù másákà burúkú. Irú ìlú bẹ́ẹ̀, irú orílẹ̀-èdè bẹ́ẹ̀, orúkọ wo ni ká fún wọn? Àwa wítan gómìnà Jos Plateau ó wá ní bá wọn kẹ́dùn, ìjọba bá wọn kẹ́dùn. Wọ́n sanwó ọsibítù. Wọn ò ní jẹ́ ká sin àwọn òkú yẹn pọ̀. Àwọn pípì yà sọ pé àwọn ń bọ̀. Eléyìí ti kọjá nọ́mà. Gumi sọ̀rọ̀ lákọ̀ọ́kọ́. Ó ní bàìtúláàsì lẹ ṣe máa gbé pẹ̀lú àwọn afẹ̀míṣòfò yìí, àwọn Fúlàní. Níbo lórí ìrùn wọn lórílẹ̀-èdè Nàìjíríà? Kí ló dé tán pa wọ́n pọ̀ mọ́ àwọn Haúsá? Ṣé ọmọ Nàìjíríà ni wọ́n ń pa wọ́n pọ̀? Tí wọ́n bá jẹ́ ọmọ Nàìjíríà ṣe bí ọ̀dọ̀ tiwọn orí ilẹ̀ tiwọn ni wọ́n máa wà. Ẹ̀yin ìjọba yìí dẹ̀ mọ̀. Ṣùgbọ́n torí agbára tẹ́ ń wá ẹ fẹ́ ṣe ìjọba lórí everybody. Ẹ̀mí yẹn dẹ̀ ń ṣòfò.
chief of the defence staff òun náà sọ ó ní ẹran tí ọmọ oh my God ọlọ́mọ àyá àwọn ni wọ́n báwo la ṣe fẹ́ gbé pẹ̀lú àwọn apànìyàn tí wọ́n ń fẹ̀mí àwọn tí yóò mọ nǹkan kan ṣòfò nítorí ẹ̀sìn àtòṣèlú. Ta ni CDS ń sọ̀rọ̀ yìí on their behalf? Ṣé wọ́n ràn wọ́n ni? Àwọn tí wọ́n wipe odidi communities tí wọ́n fi ẹ̀mí èèyàn 500 ṣòfò lẹ́ẹ̀kan ẹni wọ́n deserve second chance. Irú ìlú wo la wà yìí? Kán má pa wọ́n. Ìyẹn ni pé ibi tí agbésùnmọ̀mí bá ti fẹ́ pààyàn tí ọwọ́ àwọn èèyàn yẹn bá tó agbésùnmọ̀mí yẹn tí wọ́n confam wípé afẹ̀míṣòfò ni tí wọ́n bá pa onítọ̀hún mọ̀ ní kéèsì mọ̀ nìyẹn. Èpè aráàlú ó máa mú gbogbo ẹni tó bá mọ̀ ń pa bí wọ́n ṣe ń ta ẹ̀jẹ̀ sílẹ̀ lórílẹ̀‐èdè yìí. Kí ni traces ìrètí hope láti ọwọ́ yín ẹ̀yin ìjọba wa wípé kíní máa stop very soon? Ṣé gbogbo yẹn ló gbọ́dọ̀ ṣe ẹ̀sìn kan, ẹ̀sìn mùsùlùmí? Understand mọ́, ẹ jáde bá wa sọ̀rọ̀. Ẹ sọ pé ẹ mọ̀ ń pa ẹ̀. Ẹ sọ fún wa pé òótọ́ ni. We want to listen to you. Ẹ sọ fún wa pé ìdí tí àwọn pípù yìí fi sọ wípé àwọn ń bọ̀ ń bì kan tí wọ́n á dẹ̀ lọ lásìkò tí wọ́n sọ tí kò dẹ̀ ní sí attack against them. Gbogbo àwọn wọn mú afẹ̀míṣòfò kan bì kan, wọ́n má fẹ̀míṣòfò kan. Mélòó nínú mélòó? Ó dàbí nǹkan 1000. Owó yín wá bá 2. Ẹ wá ń jubilate. Kí la assurance pé 2 yẹn gan kì í ṣe arúmọjẹ tàbí ìfibu aráàlú lójú? Eléyìí tẹ́ ń ṣe fún wa yìí ò dáa. Àárí akitiyan yín rárá. Kò yẹ ká tún gbọ́ wípé àwọn pípù yìí succeed mọ́. Ṣé ká gbọ̀rọ̀ gúnmí gbọ́ ni? Pé ìjọba mọ àwọn pípù yìí ní kọ̀ọ̀kan, wọ́n dẹ̀ mọ ibi tí wọ́n wà. Àdéhùn wo ló ń bẹ tó bá jẹ́ lóòótọ́ ni? Tí ẹ̀mí yẹn dẹ̀ fi ń ṣòfò bẹ́ẹ̀ tó wá jẹ́ 2027 campaign election ẹ wá gbé sórí. Ẹ bẹ̀rù ìbínú Ọlọ́run. Wọ́n tiẹ̀ sọ pé àwọn olóṣèlú ò mọ Ọlọ́run. They can do and undo. They can do anything for the sake of that seat. Ẹ dọ̀wọ́ Ọlọ́run. Ọlọ́run bá ṣetán láti gbèjà ẹ̀dá. Á gbèjà ẹ̀. Àti gbogbo àwọn tó mọ̀ nípa ẹ̀. Àtàwọn tó ń gbé ìgbésẹ̀ àti sọ orílẹ̀-èdè di ẹlẹ́sìn kan. Iná Ọlọ́run á jó wọn. Bitter Truth lètò yìí. Ìkànnì Ìjùgbà Master lẹ tí ń wò wá. Ṣéun Agboola lórúkọ tèmi. Àwọn olórí wa ẹ pẹ̀lẹ́ o.